Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà Ọlọ́run àti orí rẹ̀ kó máa bẹ nìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ kan ni mo come across ní àárọ̀ yìí tó jẹ́ pé ọ̀rọ̀ náà sì jẹ́ ọ̀rọ̀ tí ó bá yàn nínú jẹ́ púpọ̀. Débi wípé nítòótọ́ gbogbo gbà kò sẹ́ni tó perfect láyé. Ọlọ́run ọba àlekọ lánìkan ni ọba tí ó perfect jù. Àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé kò tọ́ kí àfáà ó jẹ́ pé òun ni ó mọ̀ fẹ́ sọ ní gbogbo àfáà tó bá ti ń fẹ́ àsọgbà yìí kán máa ní òun sọ àbí ó ti ń ṣe kinní kan àtàṣà dude kó fẹ́ sọ̀rọ̀ kan kó sàsọ débi pé wàá sọ kọjá lè wàá sọ kọjá bí káwọn èèyàn máa rò pé ọ̀rọ̀ yìí ṣe wá le tó báyìí. Ó náà ni ọ̀rọ̀ ìkan nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa ó náà ni àfáà náà Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹni tí èmi sábà máa ń kọjá lórí fídíò àfáà náà ní gbogbo gbà ni so tó sì jẹ́ pé gbogbo gbà tí àwọn wàhálà fẹ́ yọ mọ́mú wọn bá ṣe kíní kan yìí àwa náà wà nínú àwọn tí Ọlọ́run rà níyàn wá pé à ń fàdúà àfi ń ti ìmáàmù náà lẹ́yìn pé Ọlọ́run kó má jẹ́ kí ó rí àpadà sí burúkú. Àmọ́ gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe láyé kéèyàn má ba èní jẹ́, tó gbé ẹni tó bá ti ba èní jẹ́ yóò ba ọ̀la rẹ̀ náà jẹ́. Ọ̀la kan tó wá ń bọ̀ tó tún yàtọ̀ sọ́la tó ipá ọmọ tiẹ̀ náà ń lò tí ó bàjẹ́ fún wọn. Ọ̀rọ̀ tí àfáà náà sọ mo fẹ́ kí ẹ kọ́kọ́ bá mi gbọ́ náà kó tó di pé màá tó sọ nǹkan kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ náà. Ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ náà. Bismillah. Gbogbo ẹni bá lọ lé kéwú tẹ́ ẹ gbọ́ pé ṣe wòlímọ̀ Kùránì kéwú ò lè tó jẹ láyé. Jìbìtì ní èkún yóò fò lè kun ní yóò fi gbájú ẹ̀kún yóò gbá àwọn jàmáà lójú yóò wò kèrè jẹ́ olóòrán lọ́hùn hàn láì rí nǹkan kan. Sòtórí bẹ́ẹ̀ kéwú kú òbáhùn bó bá kéwú wòlímọ̀ tán tó tó gba ṣàádà ó gba ṣàádà dáadí ó gba ṣàádà sánáwì kò lè tó ó jẹ. Ẹ̀yin máa ń bẹ̀rẹ̀ gbọ́n tí mo wí èèyàn tó gba ó tó ti lọ gba ṣàádà wọ́n ní àwọn ọmọ mi gba ṣàádà o ṣàádà ò tó yàn án jẹ yóò fi jìbìtì kún. Ṣàádà sánáwì ṣàádà ìdádí kò tó jẹ. Ṣé ẹrẹ́ ni tó parí sánáwì tó lọ gba ṣàádà sánáwì ṣé ẹ̀ mọ ibi tó kéwú dé ni bí ìgbà tọmọ jáde secondary school lálẹ́ àkè tó ṣe WAEC wọ́n ṣe rí nìyẹn wọn yàtọ̀ síra wọn. Secondary school certificate ti ilé kéwú là ń pè ní ṣàádà sánáwì. Ṣé tọmọ yín bá jáde lálẹ́ àkè nísìnyí tó ṣe WAEC tó kú òǹbí ṣó lè di professor? Ṣó ti di professor nìyẹn? Ṣó lè lọ di lecturer ní LAUTECH? Ṣé wọ́n lè fún iṣẹ́ ìjọba? Wọ́n dà tá bá fún iṣẹ́ ìjọba yóò mọ̀ bá wọn sí géètì ni. Bẹ́ẹ̀ náà lẹ gbọ́dọ̀ sáré pọ́nmọ tó gba ṣàádà lé kéwú náà gbọ́dọ̀ lọ yunifásitì kó lọ kéwú sí. Wọ́n ń kéwú yunifásitì o. Masha Allah, mo rò pé a ti gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù sọ. Ọ̀rọ̀ tí ìmáàmù sọ yìí àkọ́kọ́ ni pé Imam Ògbómọ̀ṣọ́ àsí nínú èmi ò particularly èmi ò sí nínú ẹni tí ó fẹ́ kí Ọlọ́run kó gba oore náà lọ́wọ́ àfà kọ́lọ́run kó má jẹ́ kó oore àfà náà bàjẹ́. Àmọ́ nǹkan tí mo kàn rí lára ìmáàmù náà ni wípé tàṣà dúdú àfà náà pọ̀ gan-an, bẹ́ẹ̀ sì ni mímọ̀ tó wà lára ti wọn náà mímọ̀ tó kéré ni. Àmọ́ gẹ́gẹ́ bíi pé gbọ́dọ̀ ṣe ní kí láyé rí nísìn àti ìlú tá a wà nínú ẹ̀ yìí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ value mímọ̀ Al-Qur'an rẹpẹtẹ tí kì bá ṣe bóyá pé o bá súnmọ́ pé kó lọ yunifásitì onígbàlódé tí kì í ṣe ti Arabiya tó jẹ́ ti ẹlẹ́kọ̀ọ́ Gẹ̀ẹ́sì. Gbogbo ẹni tí ò bá lọ ní ìmọ̀ ẹlẹ́kọ̀ọ́ Gẹ̀ẹ́sì yìí tó bá jẹ́ pé yunifásitì Lárúbáwá náà ló lọ mélòó nínú wọn ni wọ́n recognize wọn. Àmọ́ ibi tí mo fẹ́ lọ kọ́ nìyẹn ìmọ̀ Al-Qur'an kéèyàn mọ̀ nìkan ká tó sọ pé ti tàòjí àbí ti ìdádí kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ìmọ̀ Al-Qur'an nìkan lẹ́fẹ̀ẹ́nu pé Al-Qur'an nìkan ó pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n dìyàn láyé tó pé Al-Qur'an nìkan ni wọ́n kàn mọ̀ tí wọ́n mọ̀ kankan mí. Ìmáàmù tán sọ̀rọ̀ yìí ìmọ̀ Al-Qur'an ló wà lára títí yín náà ẹ̀yin náà ilé kéwú mélòó ló wà lára yín gbogbo útúbà tẹ́ ń ṣe Yorùbá náà ló pọ̀ jù nínú ẹ̀. So àwọn nǹkan yìí àwọn nǹkan tó máa ń dá wàhálà kalẹ̀ níbi ìgbà tó yẹ pé kéèyàn máa try láti bà tàwọn èèyàn kan jẹ́ kẹ́ fẹ́ rò kó bẹ́yà pé ẹ̀ ń sọ̀rọ̀ yìí pé ẹ fẹ́ tún ẹ̀sìn ṣe eléyìí kì í ṣe mọ̀ ẹ̀sìn because
ó pọ̀ tẹ́ bá lọ wò àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam rahmatullahi alayhim ajma'in mélòó nínú wọn ni wọ́n kọ́ ìṣáwù ni wọ́n kọ́ bàlágà ni wọ́n ní takhasusu lórí mímọ̀ tọ́lọ́run bá àlékè ọlá sọ pé kí wọ́n lọ mọ̀ níjọ́ tọ́lọ́run sọ fún àwọn sàábì ànábì pé tó sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ma kana al-mu'minuna liyanfiru kafa tọ́lọ́run sọ fún ànábì pé kò tọ́ fún gbogbo àwọn mùmínì pé kán kú lọ́dọ̀ rẹ̀ kí wọ́n fún wa ànábì wa Muhammad nìkan kí wọ́n fi ẹlẹ̀ tálùkùránì sọ bẹ́ẹ̀ ìmọ̀ wo ló sọ pé kí wọ́n lọ kọ́ falawla nafaru min kulli firqatin minhum ta'ifatun liyatafaqqahu fi ddini gbogbo ọjọ́ tọ́lọ́run ṣàdúrà fún tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ti ṣàdúrà fún tí Mu'az bin Jabal ni àbí Abdullah ìkan nínú àwọn àbádìlà tí ṣàdúrà fún pé Allahumma faqihu fi ddin wa 'allimhu tahwila ìmọ̀ wo ní sọ fún ẹ̀kọ́ Al-Qur'ani nìkan ni gbogbo àwọn sàábé mọ̀ tí wọ́n há sórí kò tí sí gbogbo ìmọ̀ táwa ń kà yìí tá ń ṣera wa léṣe yìí kò tí sí náà káwá sọ fún wọn pé ṣé mọ̀ tí wọ́n kọ́ yẹn sótó wọn jẹ sótó wọn mu ìmọ̀ Al-Qur'ani tó yẹn jẹ tẹ́ bá ń sọ kọ̀ǹdíṣàn wípé ilẹ̀ wa pẹ̀lú àwọn nǹkan tí ń dojúkọ wá nísìn látara wípé bẹ́yìn ò bá tí ì fẹ́ ya wèrè sínú ẹ̀kọ́ kódà ẹ̀kọ́ gan téèyàn ya wèrè sínú ẹ̀ gan kò pí ẹlòmíì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kọ́ ti lọ kẹ́kọ̀ọ́ tó yẹ pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ̀rọ àwọn tí wọ́n jẹ́ graduate university tí wọ́n ń gun kẹ̀kẹ́ káàkiri tí wọ́n ń gun kẹ̀kẹ́ napep káàkiri nísìn ẹ̀kọ́ èèyàn pé ẹ̀kọ́ lójú ẹ̀ nílùú yìí tí ò bá ti jẹ́ pọ́lọ́ bá fẹ́ fi ṣe kòńgẹ́ àbí ó bá mọ̀yàn kò lè sórí látara ẹ̀kọ́ a rí àwọn àfáà rẹpẹtẹ tó ṣe pé ìmọ̀ Al-Qur'ani nìkan ni wọ́n mọ̀ aláwọn tó yẹ pé àwọn bá wọn láyé tó yẹ pé Al-Qur'ani náà ni wọ́n jókòó tì ní wọ́n ń ṣàlárọ̀ ni wọ́n ń ṣàlọ́sàn ni wọ́n ń ṣàlálẹ́ tó yẹ pé wọn kọ́ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ aláwọn ẹlòmíì tó yẹ pé tàbí Al-Qur'ani ni wọ́n lọ ṣe wọ́n mọ̀ nípa Al-Qur'ani wọ́n sì fi ń kọ́ ọmọ ayé wọ́n sì nítumọ̀ wọn sí gbájú ẹ̀ bí làákàyè ti yín bẹ́ẹ̀ bá ṣe rí nǹkan mọ́ ó ní kẹ́ ẹ máa discuss lórí ẹ̀ mọ́ kí sí pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ authoritatively pé àti pé níta ìsọ yẹn ò mí àfìlímì hàn ní náà kò rí bẹ́ẹ̀ Al-Qur'ani ó tó àwọn èèyàn jẹ mọ́ láwọn ọ̀rẹ́ tó ṣe pé Al-Qur'ani òun ni wọ́n jókòó tì tí wọ́n mọ̀ nǹkan kan mí tí wọ́n fi ń kọ́ mọ́ kí ó mo fẹ́ mo rántí mi ní dárúkọ àfáà náà ní 2011 tí mo lọ sí hajj mo bá àfáà náà pàdé ní hajj camp bí àwa jọ ń sọ̀rọ̀ àjọ ń ṣeré àjọ ń dọ̀rẹ́ àkọ́kọ́ lọ Mọ̀dínà nígbà tá a dé ìlú Mọ̀dínà àjọ gbé nínú yàrá ni àwa dé Mọ́kà èmi lọ́lọ́run padà ní kí ilé Mọ̀dínà yẹn fọ́ọ̀lù sí mi lọ́wọ́ ipe torí pé àwọn tí wọ́n jẹ́ hajj guide wa ọ̀pọ̀lọpọ̀ wọn òyìnbó náà ń sọ àwọn tí wọ́n jẹ́ oní tó fẹ́ pínlé Haúsá àti Arabiya ni wọ́n gbọ́ bọ̀ látara pé àwa ti kẹ́kọ̀ọ́ àmìyà lọ́dọ̀ àwọn àlùfáà wa ọlọ́mọba sàlékún dáadáa fún àfáà wa Mawlana Sheikh Jamaluddin tàbá ń sọ̀rọ̀ ńgbà mi wọ́n máa ń sọ àmìyà so àwọn àmìyà yẹn èmi máa ń try láti farabalẹ̀ kí n gbọ́ pàápàá jùlọ nípa hadad torí pé ọmọ alábáwá èyí táwọn ọmọ sọ pé ìdá aṣara ìsìnàní aṣara sàlàtàtà aṣara àwọn ò ní kàbẹ̀ ìdáṣ kamstash so snash so gbogbo àwọn kíní yẹn lèmi ti gbọ́ lẹ́nu wọn tí mo dẹ̀ ti bèrè pé kíní àwọn kíní ìtàn ti ṣàlàyé fún wa mo wà fortunate kó jẹ́ pé èmi ni mo bá bọ̀bọ̀ tó ń wa mọ́tò yẹn èmi ń try láti bá sọ̀rọ̀ so nígbà tá a máa wá débi tá a ti fẹ́ sọ̀kalẹ̀ tí wọ́n fẹ́ pínlé fún wa ẹni tó fẹ́ jẹ́ guide wa òun ò gbọ́ lárúbáwá kò ẹni tí wọ́n ní kó wá pínlé kò gbóyìnbó ẹni kan bá ní àfáàsì bẹ́ẹ̀ ń sọ lábálẹ̀ kan bá wọn sọ̀rọ̀ kankan mo bá fi bọ́ síbẹ̀ níwọ̀nba lọ́dún yẹn lọ́hùn àṣà sọ̀rọ̀ mo fi òun gbọ́ tèmi bọ̀ ní tó òun sọ yẹn làákàyè mi fi ń gbé torí pé àmìyà ló ń sọ àmìyà sì jìnnà sí Arabiya díẹ̀díẹ̀ náà ló fẹ́ fi jọra wọn Ọlọ́run sáà ní kí n rí ètò ilé yẹn ṣe láti ibẹ̀ lọ ìgbà tá a fẹ́ kúrò ńbẹ̀ tí wọ́n fẹ́ pínlé Mẹ́kà náà fún wa wípé iye rúùmù báyìí ni o iye ẹ̀yìn báyìí lẹ́wà ń bẹ̀ o iye ẹ̀yìn báyìí lẹ́wà ń bẹ̀ o tán ṣètò ilé yẹn tán èmi náà ni wọ́n sọ fún wa wípé iye upstairs báyìí yàrá báyìí ló wà ń bẹ̀ iye bẹ́ẹ̀dì báyìí ló wà ń bẹ̀ iye èèyàn báyìí kí n pín wọn sí yàrá nígbà tá a dé Mẹ́kà èmi náà ni wọ́n fún ní ètò ibẹ̀ yẹn náà ibi tí mo wá lọ ń bẹ̀ àfáà tí mo sọ pé mo mọ̀ yìí wọn kọ́ bá mi ṣàlékún dáadáa àfáà náà mi ní dárúkọ wọn àfáà náà àwájọ wà nílé ó wá dijọ́ kan láfáà bá pè mí pé kó tó di pé tó ájì fẹ́ bẹ̀rẹ̀ o lábẹ̀rẹ̀ ṣe ájì òun fẹ́ lọ sí haram òun fẹ́ lọ ṣe àdúrà o ó tiẹ̀ máa ń pè mí lórúkọ pé sọ́hìbùl Kùránì ló máa ń pè mí torí pé èmi fúnra mi pé ojúmọ́ kan Al-Kùránì kan ní mọ̀ọ́sà ní gbogbo ojoojúmọ́ tí màá fi padà sí Nàìjíríà Ọlọ́run ní kí n rí ṣe Mọ̀dínà àmọ́ nígbà tí mo dé Mọ́kà kí ni òun já díẹ̀ díẹ̀ ìjọ́ mi mo lè ṣe ìjọ́ mi mo lè parí ẹ̀ ìjọ́ mi mo lè bọ̀ títí mọ́ ti ọjọ́ méjì tá a lọ Mọ̀dínà yẹn Ọlọ́run ní kí n rí ṣe Al-Kùránì kan ojúmọ́ kan ni náà ìgbà táwọn afáyí wa lọ lọ́jọ́ kìíní ó lọ sí haram
lọ ṣe tàwáfù dé ó dijọ́ kejì ó ṣe tàwáfù dé ó dijọ́ kẹta ó ṣe tàwáfù dé ló bá ní láti kọ́ sí mi ẹjẹ́ àjọ lọ náà ẹ̀dẹ̀ máa parí Kùránì ní o ti àti sóhun kó nìkan máa dá sí kí lẹ lọ́ ń ṣe gan àfáà ìlú wa fún mi lẹ́sìn pé ibi tó ń lọ yẹn tèmi béèrè pé kí lóun lọ ń ṣe òun tàwáfù tó ń fẹ́ lọ sí gbẹ̀yìn yìí ní èyí tó ń fẹ́ lọ yìí o tó fi di pé òun fi sinmi díẹ̀ kó tó di pé ṣe hajj dé tó lọ́ máa ń sọ fún wa pé ẹ sinmi ọmọ dára yín làmú o ní pé òun fẹ́ lọ ṣe tàwáfù yẹn òun sì fẹ́ ṣe 49 nítorí àwọn ọmọ tó ń kọ́ ní kéwú àníyàn wọn lòun fẹ́ dà lọ pé gbogbo ọmọ tó ń bá ti kọ́ kéwú láyé òun fẹ́ kí gbogbo wọn Ọlọ́run kó ṣe wọn lọ́mọ àlùbáríkà kódà ọmọ tó bá mú wá tí kì í bá ṣe olóríire ọmọ òun fẹ́ kọ́ lọ́run kó kóun yí oríire padà orí ibú ẹ̀ padà kó jọ olóríire ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó mú mi lẹ́mìí mo wá ní tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mi náà tẹ̀lé yín àwọn náà ń kọ́ ọmọ kéwù kí mi náà kó lọ ṣe tèmi náà abájọ lọ a ṣe tàwáfù yẹn 49 àwa padà sílé ó rẹ̀ mí gidigidi gan nígbà tí mo délé aṣáájọ sọ̀rọ̀ mi mo lẹ ti ń kọ́ ọmọ kéwù nkankan ló bá ní ó bàbá àwọn ò kì í ṣàfáà o àmọ́ bàbá àwọn ṣe dáadáa sáwọn àfáà púpọ̀ wọ́n sì ṣàdúrà pé Ọlọ́run ó yọ àfáà nínú ọmọ rẹ̀ lọ́lọ́run fi wá yọ òun ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n òun kò yẹ sáfà àmọ́ bàbá àwọn ọmọ ṣe dáadáa sáwọn àfà òun náà tó ń ṣe já àfà yìí náà òun ò kájú Kùránì nìkan lọ ó sì dárúkọ àfà tó kí Al-Kùránì lọ́dọ̀ wọn ní but ilé kéwù òun ọmọ tó ń ní níbẹ̀ wọ́n ti kọjá 400 ìjọ tó ń sọ̀rọ̀ yẹn ó dàbí ìgbà tó yẹ pé yẹn exaggerate but látara ìwà tí mo rí lára àfà yẹn pẹ̀lú bó ṣe jẹ́ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí iṣẹ́ tó ń ṣe gbéraga ó ń gbà tá a padà dé láti hajj kí n ṣọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn ó ṣe mọ́lìdì ó pè mí mo lọ sílé kéwú ẹ̀ wọ́n ju 400 lọ àwọn àgbàlagbà ọ̀tọ̀ lóbìnrin àwọn ọmọdé ọ̀tọ̀ lóbìnrin Al-Kùránì nìkan ló mọ̀ kò mọ̀ nǹkan kan míì kò lọ lé kéwú kankan rí kò kọ́ nǹkan kan rí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tá a ti wá pàdé bẹ́ẹ̀ nínú ayé ìmáàmù ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn 100% ìsọkúsọ ni ìsọkúsọ tó fojú hàn ni pé wọn kì í sọ ọ̀rọ̀ báyẹn kẹsọ pé téèyàn bá jẹ́ pé Al-Kùránì nìkan ló bá ké yóò lu jìbìtì Al-Kùránì nìkan kò sí èyíkéyìí téèyàn bá mú nínú Al-Kùránì tó bá ti mọ̀ nínú fánú Al-Kùránì ṣebí nítorí pé mímọ̀ di pé kinní kan di ayé níṣẹ́ lóníkálukú wá fi ń rò pé kinní kan ṣe nǹkan kan la fi ń rò pé kinní kan kánrin láwọn tí wọ́n jẹ́ àwọn mọ́là nílẹ̀ mọ́là ẹ lọ wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà mọ́là yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn Al-Kùránì nìkan ni wọ́n jókòó tí wọ́n ṣe tìláwà rẹ̀ Al-Kùránì nìkan oní ẹ̀ ni wọ́n máa lọ sà àwọn kan wà tó ipa Al-Kùránì ni wọ́n kóra wọn bíi mẹ́rin márùn wọ́n kóra wọn jọ báyìí láàrin wákàtí bíi mẹ́rin márùn wọ́n parí odidi Al-Kùránì kan ní táwọn tí wọ́n ń tà jẹun nìyẹn kẹ́nìkan wá dìde kó wá sọ pé ẹ̀yin tó wọn rẹ bá ti ké Kùránì o ẹ̀yin kí nìkan Kùránì ò tó jẹ ta ló sọ bẹ́ẹ̀ ẹ máa sọ èyí tẹ̀yin bá mà tí ń tẹ́ ẹ bá rí ojú yín ò tó nǹkan kan tó àwọn ibi tẹ́ bá mọ̀ yẹn náà ní kẹ́ máa sọ lé lórí ẹ lè má láwọn èèyàn tẹ́ rí pé wọ́n jókòó tá Al-Kùránì àbáwọn tẹ́ ń bá tó tí wọ́n bá já fún wa náà ẹ má gbé irú kọ̀díyà yẹn lé gbogbo àfáà tó bá já Al-Kùránì lé lórí pé àwọn kan Al-Kùránì rárá o lọ́dún kan mo tún rántí mo ń fẹ́lẹ́ ṣe instances ni o mo tún rántí lọ́dún kan a máa ń lọ sàdúà níbì kan Ọlọ́run kó bá a ṣàlékún ìkẹ́ àti gẹ̀ fún màmá náà Alájà wa Abíbátù Mágàjí wọ́n ti kú nísìnyí àmọ́ tẹ̀lé àwọn bàbá wa kan lọ́bẹ̀ nígbà tí abẹ̀rẹ̀ Markaz tábà wa lọ́bẹ̀ àwọn tápà kan máa ń wá wọn àmọ́ nǹkan kan wọn àmọ́ anything Al-Kùránì nìkan ni wọ́n sì mọ Al-Kùránì ìgbẹ́ máa sọ pé Bismillahirrahmanirrahim bàbá yẹn sọ fún mi lọ́dún náà pé àlùfáà yìí ń kọ́ ní Bismillahirrahmanirrahim màá kọ́ ẹ ní nákàlí rẹ̀ ń kọ́ ní 1000 oni mo ma aya Al-Kùránì aya kan nankali 1000 aya kan nankali 1000 bó ṣe sọ fún mi lọ́dún náà ni èmi lè gbàgbé Al-Kùránì nìkan náà ni wọ́n mọ̀ wọn àmọ́ náà wọn àmọ́ sọ́ọ̀rọ̀ fún wọn mọ̀ kankan Al-Kùránì ni wọ́n jòkó ti Al-Kùránì yìí o tí o bá mú eléyìí tó bá kà nígbà báyìí tó bá kà nígbà báyìí tó bá mú Suratul Kahfi tó bá tìbọ̀ báyìí tó bá ṣe báyìí tí wọ́n ń gún ewé wọn ń gbégbé wọn ń gún kankan Al-Kùránì nìkan ni wọ́n jòkó ti ìyẹn dúró báyẹn láwọn tó ipa Al-Kùránì nìkan wọ́n á pọ̀ bẹ́ẹ̀ o kí nǹkan mú dúró báyẹn káwá já lọ sọ́dọ̀ àwọn tó wá jẹ́ oní tàòjí gbogbo àwọn àfáà tí ó jẹ́ pé wọ́n jáde tàòjí pàápàá jùlọ lọ́dọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n wà nílẹ̀ Yorùbá yìí àfi tó bá jẹ́ kíkì ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn bá ńlá ìsọkúsọ ni ìsọkúsọ gẹ tó ṣe pé ó yẹ kí gbogbo àfáà ayé ó yẹ kí wọ́n nàwé sí yín pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ bani lórúkọ jẹ́ ni ẹ mọ̀ iye àwọn àfáà wa tí ó jẹ́ pé
àwọn tí wọ́n tọ́ wọn ẹ mọ iye èèyàn tó jáde ní Madul Arabi ẹ mọ èèyàn tó jáde ní Markazi ẹ mọ èèyàn tó jáde oríṣiríṣi ilé ké onísùmùrà gbogbo àwọn àfáà tí wọ́n tó ènìyàn ọmọ mélòó ni tí ó lè sọ pé tí gbogbo ọmọ tó bá jáde nílé ké gbogbo ilé ké mẹ́tẹ̀ẹ̀ta tí mo bá kà í tán bá jẹ́ 1 million àwọn tí wọ́n lọ jámíà nínú wọn wọ̀n lé 200. ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ certificate ọ̀tọ̀ à ń sọ̀rọ̀ pé certificate pé ẹnìkan fẹ́ fi certificate wọṣẹ́ àyèmọ́yé ọmọ university tí ò mọ̀ wé tó ọmọ secondary school mélòó nínú àwọn tí wọ́n lọ jámíà tí ò mọ̀ kí ó tó wa kán lọ kó ọmọ jámíà wá tán bá kó ọmọ jámíà 100 kalẹ̀ nǹkan ẹyọ kan tó lè yàtọ̀ lára wọn náà ní pé tán bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú wípé kán máa sọ̀rọ̀ pẹ̀lú sàkọ́fà tó bá kó ọmọ jámíà 100 kalẹ̀ nísìn láwọn ọmọ jámíà 100 kán mọ́ ọmọ tàójí mi wá ọmọ tàójí mi mọ́ kí ó jù wọn lọ. tẹ́ bá lọ òde wá sí ẹ máa fi ẹ̀kún àti mímọ̀ tó wà lára yín àti dédé pé ẹ̀yin náà ẹ ti jáde lọ yunifásitì pé oní Gẹ̀ẹ́sì ẹ máa fi báwọn yẹn sọ̀rọ̀ ẹ kàn máa believe pé tẹ́ bá ti wà níbì kan ẹ fẹ́ sáfẹ́ máa dá àwọn controversial kan tẹ gbogbo àwọn wàhálà kan ẹ kàn máa dá kalẹ̀ gbogbo ohun tẹ́ ń dá kalẹ̀ yẹn kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yóò máa dín yín kù ní kò lè lé yín kù ayé ò máa hate yín sí ni ẹ̀ ń sọ fún wa nísìnyí pé gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nísìnyí so jìbìtì ni wọ́n ń lù lódìdí gbogbo ilé kéwú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi jáde lọ́dọ̀ bàbá Sheikh Adam láwọn ilé kéwú láwọn oríṣiríṣi àwọn ilé kéwú míì tá a mọ̀ tó yẹ pé ká má sọ pé Markazi gbogbo ilé kéwú ẹ̀sọ́ àfáà jámíà mélòó ló wà ń bẹ̀ yàtọ̀ sáwọn tó lọ sí dáwọ́rà ẹ̀sọ́ àfáà jámíà mélòó ló wà ń bẹ̀ Mọ̀lánà Sheikh Adam ṣé jámíà ni wọ́n ti kéwú ni gbogbo àwọn àpọ̀lọpọ̀ àfáà náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n jáwọn àfáà ńláńlá tí wọ́n jáwọn àfáà rẹ̀ tó ṣe pé wọ́n dé jámíà kankan rí tó yẹ pé wọ́n mọ̀ nǹkan débi wípé ó kọjá bẹ́ẹ̀ àfáà tèmi ò dé jámíà kò lọ kí ó ń jámíà kò sí lu jìbìtì àfáà sì ni wọ́n níbi táwọn àti wá nílé wa nílé àbàtà asúnkẹrẹ wa kò sí ẹnì kankan nínú wa tí ń lo jìbìtì a sì lọ jámíà àwọn tó lọ jámíà nínú ilé wa bẹ́yà mẹ́ta ni wọ́n so tẹ bá ń dòde àwọn èèyàn wọn kàn máa hélì yín wọn máa pariwo ha yìí gbogbo ẹ lọ wo kọ́mẹ̀ntì nǹkan táwọn èèyàn ń sọ pa yín náà tẹ bá fẹ́ encourage àwọn èèyàn pé àtó bá kéwú tó bá tún fẹ́ kàwé àbí tó bá fẹ́ lọ sí yunifásitì ó tún lè lọ sí so that àìbá mú ó lè dọ̀la kan nídìí nǹkan kan tó yẹ pé qualification náà ní certificate náà nídìí yes of course tó la rọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tó ṣe pé wọ́n mọ kéwú gan kéwú yẹn pọ̀ nílẹ̀ gan but nígbà tán ní kí wọ́n tender certificate wọ́n rí pé ẹni yìí certificate tó mú wáyé ó kéré sí in tó wà lára ẹ̀ òun ló dẹ̀ mọ wàhálà tó kó bára ẹ̀ tó fi jẹ́ pé ó ń wà nǹkan káàkiri because ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ yí pé ẹni tó bá ń lé wages kò ń wà fortune wages àti profit ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹni tó bá ń lé wages káàkiri ó fẹ́ máa ṣiṣẹ́ London nìkan kó máa gba salary kò lè dè èèyàn ẹni tó bá jókòó fúnra rẹ̀ tó bá dá nǹkan kan kalẹ̀ tó ń ṣe ẹ̀ lè fi wọ́n irú wọn ló ń dèèyàn láyé ẹ̀sọ́ àwọn èèyàn tí wọ́n gba salary tán fi salary dèèyàn nínú ayé mélòó ni wọ́n yàtọ̀ sí ìlú Nàìjíríà yìí tó ṣe pé wọ́n kàn ń bu owó fáwọn èèyàn tí wọ́n kàn jẹ́ àwọn tó wà ní government parasasters tó kàn kówó fún wọn ẹ̀sọ́ èèyàn tó lọ ń ṣiṣẹ́ kan tó yẹ pé salary tó wá gbà yẹn ló wá fi dèèyàn tó náà fi dá nǹkan lẹ̀ láyé ó wọ́n náà tó má kéèyàn 100 kalẹ̀ tipátipá lẹ́ẹ̀fì rí 2 àbí 3 àmẹ́lò àwọn èèyàn tó ṣe pé fúnra wọn ni wọ́n dá nǹkan lẹ̀ tí wọ́n jìyà tán ṣe wàhálà lé lórí àwọn ni wọ́n ń dèèyàn ìmọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ tó bu ẹ̀sìn kù ó bu standard ibi tẹ́ jókòó sí yẹn ó bu yín kù gan kò pọ́n yín lé rárá ẹ̀dá ò ẹ̀ẹ̀kan ní máa rò pé kẹ́kàn débì kẹ́kàn máa sọ̀rọ̀ kò dáa ẹ̀ ń bí lífi pé fẹ́ káwọn èèyàn máa rí pé kẹ́ máa sọ̀rọ̀ tẹ́ bá ti ro ìrònú kan ẹ kọ́kọ́ tẹ́ báyẹn bá ti ro nǹkan kan tó bá ti wá sí làákà èèyàn ẹ kọ́kọ́ jókòó kẹ́ digest kẹ́ tó máa sọ ẹ kàn máa sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ tó ní pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn tó bá padà yá yóò padà máa jẹ́ ìbálẹ́jọ́ fún yàn lọ́jọ́ mi nàlùkì àmọ́ kí yẹn máa ní alukurani ò tó yàn jẹ ẹ láwọn èèyàn tó máa alukurani ni kí yẹn máa ní tàòjí ò tó yàn jẹ ẹ mọ iye àwọn tí wọ́n jáde tàòjí ẹ mọ iye àwọn àfáà tí wọ́n káàkiri ayé tó ń ṣe mọ́mù káàkiri ayé tẹ́lómi kọ́ mọ́sálásí tó yẹ pé kò kọjá tàòjí àti dádì tí wọ́n lọ sí jámíà kankan tó yẹ pé ń tán lọ́hún ṣe fún wọn náà nìyẹn tí yóò sí jìbìtì tán ká ń kọ̀pù sí wọn lọ́wọ́ rí tán ṣe nǹkan kan rí kéèyàn sọ pé kí ó tí gbogbo àwọn bàbá yẹn kọ́ wa kó ní òtó jẹ onígbà tá a bá tún lọ bì kan ọ̀rọ̀ kọ́rọ̀ ni o wàláhì ọ̀rọ̀ kọ́rọ̀ ni abayín bẹ lọ́run kọ́lọ́run kó ṣamọ̀nà yín kó fi yín mọ̀nà ìmọ̀nà Ọlọ́run lẹ nídìí
so kọ́lọ̀ kó mọ́sà bá sàmọ̀nà yín kọ́lọ̀ yìí tẹ́ sọ yìí kọ́lọ̀ mọ́jọ jẹ́ balẹ̀jọ́ aborí lọ́jọ́ mẹ́ta kìyàmọ̀ torí pé ọ̀rọ̀ ńlá ni tí ò ti yẹ kẹ́ mọ́ sọ rárá pé Al-Qur'ani ò tó yàn jẹ tàjú ò tó yàn jẹ ẹ̀rọ lọ yunifásitì tí ò bá lọ yunifásitì ṣé gbogbo àwọn tí wọ́n lọ yunifásitì tí wọ́n dé sí báwọn náà wọ́n ń da gbogbo Islam rú gbọ́n ṣe ń ṣe yìí ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o albarkola níbo Muhammad salamu alaikum.